ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa láti Erijiyan Ekiti ìbẹ̀rẹ̀ la wà yìí a discover ọmọ kan tó ń fi òkúta tan iná electric sọ pé ó sì gbé gbogbo inú ilé so ìbẹ̀rẹ̀ la wà yìí so ẹ má bá wa ká lọ. arákùnrin kí lorúkọ rẹ? Ayomide. Ayọ̀. Kí ni àwọn èèyàn máa ń pè ẹ́? Tọ́lá ní danger. Tọ́lá ní danger. Bẹ́ẹ̀. Kí ni ìdí táwọn èèyàn fi máa ń pè ẹ́ Tọ́lá ní danger? Wípé mo máa ń ṣiṣẹ́ náà ni. Iṣẹ́ iná. Bẹ́ẹ̀. So eléyìí tá a rí sí yìí òkúta ni àbí? Òkúta ni. Ìbẹ̀rẹ̀ dẹ̀ ti múná jáde. Bẹ́ẹ̀. So a fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé bí ẹ ṣe fi òkúta mú iná jáde. Kẹ́ bá ti gbé akọ òkúta yẹn. Ọkọ̀ olójú òkúta téèyàn lè gbé. Bẹ́ẹ̀. Kẹ́ bá ti gbé akọ ẹ ti báyìí pé òkúta méjì ní báyìí eléyìí ni akọ eléyìí ni abo. Ẹ mọ̀ wípé òkúta akọ ẹ̀ báyìí ni rẹ́ẹ̀dì ẹ ti bẹ́ẹ̀ yẹn òun ni rẹ́ẹ̀dì. Ok, akọ yẹn stand for positive àti negative. Bẹ́ẹ̀. Abo yẹn ni negative àbí? Bẹ́ẹ̀. Ok. Abo yẹn eléyìí ni dára padà torí kí àrà bá fẹ́ sín so eléyìí ni dára padà. So bó lẹ ṣe wá ṣe tí tó fi mú ṣé ẹ gbé wáyà sí orí òkúta ni àbí ẹ bó ló ṣe tó pé òkúta yẹn lẹ fi mọ̀ pé. A fi amọ̀ ṣàwọnú dáadáa àwa kì wáyà bọ̀ inú òkúta gangan. bọ̀ inú òkúta gangan àwa ṣàmọ̀ àwọn ṣá láṣẹ wá gbé lọ ara ẹ́ńjìnì inú ilé ló wá ń ṣiṣẹ́ kí omi bá ti tán lára ẹ̀rẹ́ ẹ̀ náà èèlò ẹ̀ tún domi sí. Ok, omi ni ẹ fi ń step down rẹ̀. Bẹ́ẹ̀. Ok, tí ó bá ti di pé ó fẹ́ máa gbóná jù àbó ti ṣiṣẹ́ agbára jù. Bẹ́ẹ̀. Ẹ wá domi lé lórí. Màá wá domi lé lórí màá domi sí. Ok, ó yá ẹ bò padà. So ṣé ti rí ẹ̀yin èèyàn wa báyẹn ibi tó bo òkúta yẹn sí nìyí ẹ wo talent Nàìjíríà la wà o talent nílùú Èkìtì Erijiyan Ekiti ní local government wo gan ni yìí Èkìtì West local government ibẹ̀ náà la wà òkúta ibi tó bó òkúta yẹn sí nìyẹn ẹ̀rí kó ti ń dá padà ó ti ń fi yẹ̀pẹ̀ bò lórí padà so a máa wọnú ilé a máa lọ wóoru àrà tó fi iná yẹn dá nínú ilé ẹ wo iná yẹn gbà nìyẹn so ẹ ti rí wáyà red àti wáyà black ó stand fún negative àti positive ẹ jẹ́ ká wọnú. So a ti wà nínú ilé ọ̀dọ́ ọmọ yẹn báyìí Tọ́lá ní danger a fẹ́ wọ àrà tó fi iná dá iná òkúta so ẹ̀yin yẹn wá ibi tó kó gbogbo àwọn irinṣẹ́ rẹ̀ sí ó yá Tọ́lá ní tan iná yẹn kárí. Ṣé ẹ ti rí òkúta ló tan iná yẹn o òkúta ló fi tan iná yẹn dẹ̀ gbé gbogbo nílé iná tó fi tàn ní pásẹ̀jì nìyí ti pásẹ̀jì nìyí iná tó fi tàn ní sítúrúmù wọn lélẹ̀ ṣé ẹ ti rí gbogbo lé ló gbé ó ń gbé fáàn ó ń gbáyọ̀ ó ń gbé tẹlifíṣàn kò sí nǹkan tí kò gbé. Tọ́lá ní ọyá play nǹkan tó play lẹ́ẹ̀kan fún akáwọn yẹn náà gbọ́. Ẹ máa gbọ́ o. So Tọ́lá ní. Yes sir. Tọ́lá ní danger. Yes sir. Nǹkan tó ń ṣe yìí bó ló ṣe discover rẹ̀ bó ló ṣe mọ̀ wípé òkúta máa ń tan iná ta ló kọ́ ẹ ṣé skul ló ti kọ́ ni. Mi ò lọ skul gangan torí ilé ayé iṣẹ́ náà mo wá ṣe nílé ayé náà. Iṣẹ́ iná. Bẹ́ẹ̀ àwa máa ń ṣe ìwádìí lérò nǹkan yìí pé kí ni mí nínú kí ni gbéná jáde ní àtàrà ẹ̀ àwa máa ń ṣe ìwádìí sí òun ló jẹ́ mi ṣe ìwádìí ẹ̀ wípé
nígbàgbọ́ dẹ́ pé òkúta àtàdá kí wọ́n ti yẹ kan ayẹ pé wọ́n yẹ ṣáná yẹ. ok pé tí bá fòkúta kan àdá bẹ́ẹ̀ ó máa ṣáná. bẹ́ẹ̀ kẹ bá ṣá àdá mọ́ òkúta ó máa ṣáná. So ibẹ̀ ni wọ́n ti wá wò pé nǹkan tó bá fi lè mú òkúta yìí máa ṣáná bẹ́ẹ̀ ó yẹ kó lè múná wọlé. bẹ́ẹ̀. skul wo ló ti wá kọ́? mi ò lọ skul. o lọ skul? bẹ́ẹ̀ mi ò lọ skul. kíláàsì wo ló kà tó fi kúrò skul? SS1. SS1 bẹ́ẹ̀. so àti SS1 ló ti lọ skul mọ́? bẹ́ẹ̀. so o kọ́ṣẹ́ electrician rí ni àbí báwo? mi ò kọ́ rí náà, Ọlọ́run kan fún mi ní ọpọlọ ẹ̀ náà ni.